ẹni tí mo bá jùlọ lọ́jọ́ orí nínú Èkó tí mo bá jùlọ lọ́jọ́ orí tó bá jẹ́ ọmọ Èkó tó bí ẹ sínú Èkó tó jẹ́ àwọn bàbá yìí gangan ló lè kó tèmi bá ju ẹ lọ ní ọjọ́ orí kó bá mi lẹ́kọ̀ọ́ ni ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ fọlọ́ gbé kínní yẹn ó bá rú àwa yìí lẹ́kọ̀ọ́ ni any one of you. àmọ́ ìmọ̀ràn tí mo fẹ́ fún Olúọmọ ìyẹn ló máa fi mọ̀ yí pé ilé ayé kò lọ títí Yorùbá dẹ̀ ní ẹnìkan kì í jẹ́ kílẹ̀ fẹ̀ nítorí pé kẹ́nìkan kì í jẹ́ kílẹ̀ fẹ̀ ló ṣe kó fún ọ láyè lẹ́rọ̀ gbogbo àwọn ọmọ ẹ adó onígbàgbọ́ lé lórí sórí gbogbo ọmọ yẹn forí fọ́gbò àwọn kan láwọn ṣe fún ẹ àwọn ẹ̀kú ẹ bọ̀bọ̀ tó máa sọ lẹ́yìn kínní ó ní 4 ṣọ́ọ̀bù 4 ó ní wọ́n jó lórí ọ̀rọ̀ ẹ ṣọ́ọ̀bù tó 4 tìyàwó òun akọ́ni túbọ̀ yìí tún sọ̀rọ̀ ó ní wọ́n gé òun lẹ́sẹ̀ MC gbogbo nǹkan bẹ́ẹ̀ ló yẹ kéèyàn orí tí ọba wà níjọ ogun tá a bá ń jagun lọ́wọ́ ojú máa ń dín tójú bá ti wá wálẹ̀ wá wá fímú fílẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ sí mo ṣe bá wí wá fímú fílẹ̀ kò sí èèyàn níbi kankan ẹ wò ó sì ọ̀pọ̀lọpọ̀ lẹni tó jà fáwọn olóṣèlú ọ̀tọ̀ làwọn tó ń jèrè ẹ̀ jẹ́ kó rí yín pé ẹrù orí ọ̀rọ̀ tí mo sọ ọ̀pọ̀lọpọ̀ ti jà ẹgbẹ́ ẹlòmíì ti gbé bọ́ wọ́n ti gé ẹlòmíì lápá lọ ẹlòmíì ò lè rí ilé ayé lò mọ́ ẹlòmíì ò balance ọ̀tọ̀ làwọn tó ń jèrè ẹ̀ ọ̀tọ̀ lẹ́yìn tẹ́ fi orí fọ́gbò nígbà káwa bọ́ ta ṣàyà gbangba rí pé mo dákẹ́ díẹ̀ lórí Yorùbá sí ẹ̀ tí wọ́n sì kú mi dọ́là you are not a good of Yorùbá nation gbọ́ thank you ẹ ṣe èyí kọ́ lẹ dá mi ẹ fi mí lẹ̀ mi ṣe mọ́ ṣe ọ̀tọ̀ lẹni tó jà fún Yorùbá nation ọ̀tọ̀ làwọn tó ń kówó sápò kábíyèsí mi ò gba one time ògúnrè lọ́wọ́ anybody rè one time báyìí mi ò gbà mo tún náwó pẹ̀lú ẹ̀ náà ó tún ṣépè fún mi olórí burúkú ìyá kan àpòdẹ ni mi ìfẹ́ búyàn ìyá kan tó ń pèrè ní límọ̀ Iya Cassette kódà àwọn èèyàn ló tún jẹ́ sọ lọ́jọ́ yé mi kó sì ń bú mi àmọ́ mi bá tiẹ̀ wá ìjọ ní bàbá bá tiẹ̀ wá máa stage show máa wá bẹ̀yìn èèyàn kẹ́ má bínú lórí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ti ní ààrẹ ojú bẹ́ẹ̀ lọ. dídì nàìjíríà ibi tá a ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan ìjọ̀kan gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà àti ilẹ̀ yorùbá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ bá wa subscribe kẹ́ ẹ like follow kẹ́ ẹ sì share fídíò yìí ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ẹ máa bá wa ká lọ. ẹni tí mo bá jùlọ lọ́jọ́ orí nínú Èkó tí mo bá jùlọ lọ́jọ́ orí tó bá jẹ́ ọmọ Èkó tó bí ẹ sínú Èkó tó jẹ́ àwọn bàbá yín gangan ló lẹ́kọ̀ọ́ tèmi bá ju ẹ lọ ní ọjọ́ orí ó bá mi lẹ́kọ̀ọ́ ni ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ fọlọ́ gbé kínní yẹn ó bá rú àwa yìí lẹ́kọ̀ọ́ ni any one of you tó bá jọ ọmọ Èkó ni torí ìwà islander wà lọ́wọ́ tiwa náà báwa ṣe jọ ọmọ ìlú òkè yìí ọmọ ọdún kan la ti ń gbé lẹ́kọ̀ọ́ so tí n bá ju ẹ lọ lọ́mọ Èkó lè bura gada sáwa ló lè ní bura fẹ́ gbà àmọ́ ìmọ̀ràn tí mo fẹ́ fún Olúọmọ ìyẹn ló máa fi mọ̀ yí pé ilé ayé kò lọ títí Yorùbá dẹ̀ ní ẹnìkan kì í jẹ́ kílẹ̀ fẹ̀ nítorí pé kẹ́nìkan kì í jẹ́ kílẹ̀ fẹ̀ ló ṣe kó fún ọ láyè lẹ́rọ̀ gbogbo àwọn ọmọ ẹ adó onígbàgbọ́ lé lórí sórí gbogbo ọmọ yẹn forí fọ́gbò àwọn kan láwọn ṣe fún ẹ àwọn ẹ̀bù ẹ bọ̀bọ̀ tó máa sọ lẹ́yìn kínní ó ní 4 ṣọ́ọ̀bù 4 ó ní wọ́n jó lórí ọ̀rọ̀ ẹ ṣọ́ọ̀bù tó 4 tìyàwó òun akọ́ni túbọ̀ yìí tún sọ̀rọ̀ ó ní wọ́n gé òun lẹ́sẹ̀ MC gbogbo nǹkan bẹ́ẹ̀ ló yẹ kéèyàn orí tí ọba wà níjọ ogun tá a bá ń jagun lọ́wọ́ ojú máa ń dín tójú bá ti wá wálẹ̀ wá wá fímú fílẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ MC mo ṣe ń bá wí wá fímú fílẹ̀ kò sí èèyàn níbi kankan nǹkan tó o bá ṣe gẹ́gẹ́ bí wọn náà yìí máa sọ wàá ló ṣe tiẹ̀ fọ́lọ́ ni kò sí ẹnì kankan mo ní tábúrò ìyàwó ẹ jáde woman head ti sọ the best ọ̀rọ̀ ẹ̀yin yòókù tẹ́ ẹ wà lọ́nà gbogbo ọ̀dọ́ wà á sì tó ṣe MC Oluomo olùkíní kan wọ́n wò ó sì gbà tọ́rọ̀ dé èèyàn mélòó ló bẹ́ síta ló sọ̀rọ̀ nípa ẹ gbogbo àwọn àbúrò wa fẹ́ pé tó bá mẹ́nu bọ̀ MC gan àgbọ̀ kankan etí ìwọ ògbọ́rọ̀ ní ìgbọ́ kankan ni gbogbo wọn fi ṣàkàwé gbogbo àsísítà gbogbo ọ̀dọ́ ń jà fún ẹ nígbà táwa ń ṣe Yorùbá nation
àgbọn kankan ẹ má wàá ṣe rálì lẹ́kọ̀ọ́ ẹ gbọ́dọ̀ ṣe kíní kan wọn bí yàyídá wọn bí kíní kan tẹ́ stop wa ebi wá ń pa ọgbà àwọn nàìjíríà ṣe wá ń pariwo mi ìfẹ́ léde burúkú torí pé ọ̀rọ̀ peace ni mo bá wá ọmọ Ọ̀yọ́ làwọn àbọ̀ ọmọ Èkó lèmi náà ó náà bùkà àkáyé tó bá sọ bẹ́ẹ̀ ẹ lọ wádìí mi wò èmi ò dá Amẹ́ríkà mi ìbùkà mọ́tò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ fún mi lówó irọ́ ẹ fàpọ́n lé yín sẹ́ni ara yín brother mi if you like tí nǹkan mi bá wà tó bá lo private jet ìjọ tó bá kú ó yá private jet yẹn lónìí somebody will pay for it tó bá kọ́ resort tó kọ́ ilé tó yẹ pé ó gùn láti báràkì pé ẹlòmíì ló máa lò ilé ìbọn bíbẹ ìsìndálẹ́ tó ti bẹ́ẹ̀ jókòó oríire rí tíwà àti òjò ọlọ́rọ̀ àjọsọ nítorí àwọn èèyàn tí ó wá ń tẹnu àtẹ́lù ẹni tó o ti pè tó ti bẹ́ẹ̀ jókòó ìyàwó rí tó ń bu ẹ mọ̀ pé tírú wa bá tún dáhùn a máa fún láyè kó lè sọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ gbénú mi o àwọn àgbà ti pè mí pé ààrẹ gbogbo nǹkan báyìí la rí kí ẹnìkan tó ń pè ní àbúrò ẹ̀ tó máa ń pọ́nlé oríṣiríṣi báyìí ló sọ mú ẹ fílẹ̀ tí bá jáde tí bá bẹ̀rẹ̀ sí dárúkọ kí n máa sọ̀rọ̀ àwọn èèyàn padà blame mi pé Aare Almaroof ó ti jù yẹn lọ mi ìyálé lò èmi ni mi ìwọlé ẹnì kankan rí ọ̀pọ̀lọpọ̀ náà tá à ń sọ tó ń bú wa yìí wọ́n ti wọlé wa rí ìlú òyìnbó la wà àkókò yáwó lọ́wọ́ anybody àmọ́ ní ayé yìí ó yá lò ní ẹgbọ́n dáadáa mo kàn fi ṣe àkàwé kí là ń jà fún gangan ẹlòmíì tí gbogbo wa ń jà fún tá à ń gbèjè orí wa rí kí ni ìjà tó jẹ́ pé tá bá ti ń sọ̀rọ̀ mo fẹ́ kọ́ba alágbájá mo fẹ́ kọ́ba àtàmọ̀dùn ẹ wò ó sì ọ̀pọ̀lọpọ̀ lẹni tó jà fáwọn olóṣèlú ọ̀tọ̀ làwọn tó ń jèrè ẹ̀ jẹ́ kó rí yín pé ẹrù rí ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀pọ̀lọpọ̀ ti jà ẹgbẹ́ ẹlòmíì ti gbé bọ wọ́n ti gé ẹlòmíì lápá lọ ẹlòmíì ò lè rí ilé ayé lò mọ́ ẹlòmíì ò balance ọ̀tọ̀ làwọn tó jèrè ẹ̀ ọ̀tọ̀ lẹ́yìn tẹ́ fi orí fọ́gò nígbà táwa bọ́ ta ṣàyà gbangba ẹ rí i pé mo dákẹ́ díẹ̀ lórí Yorùbá sí ẹ̀ tí wọ́n sì bú mi dọ́là you are not a good of Yorùbá nation mo gbọ́ thank you ẹ ṣe ẹ̀yin kọ́ lẹ dá mi ẹ fi mí lẹ̀ bí ṣe mọ̀ ṣe ọ̀tọ̀ lẹni tó ń jà fún Yorùbá nation ọ̀tọ̀ làwọn tó ń kówó sápò kábíyèsí mi ò gba one time ògúnrè lọ́wọ́ anybody rè one time báyìí mi ò gbà mo tún náwó pẹ̀lú ẹ̀ náà wọ́n tún ṣépè fún mi olórí burúkú ìyá kan àmúdẹ ní mi ìfẹ́ búyàn mi ìfẹ́ búyàn ìyá kan tó ń pè rẹ̀ ní límọ̀ Iya Cassette kódà àwọn èèyàn ló tún jẹ́ oyé mi kó sì ń bú mi àmọ́ mi bá tiẹ̀ wá níjọ́ tí bá máa bá tiẹ̀ wá máa stage show máa wá bẹ̀yìn èèyàn kẹ́ má bínú torí ọ̀pọ̀lọpọ̀ ẹ ti ní ààrẹ ojú bẹ́ẹ̀ lọ èmi gan ti mọ̀ torí ẹ̀yin lẹ jẹ́ mọ̀ mi ìmọ̀ yàrá mi ọlọ́run dẹ̀ ní jẹ́ mọ̀ yàrá mi ilé ayé yíyá lò. Almaroof mo fẹ́ kó o gbọ́ gẹ́gẹ́ bó ṣe gbé ọ̀gá tiẹ̀ náà nígbà tẹ́ fi ń ṣe Yorùbá nation bó ṣe gbìjà ẹ̀ dé bí wọ́n tiẹ̀ ṣe gbìjà ọ̀gá ẹ̀ dé mo fẹ́ kó o gbọ́ dáadáa n ló dífá fún n tó ṣẹlẹ̀ yìí ó yá ẹ̀yin èèyàn má bàa lọ. bàbá mi fún Ìgbòho bàbá wa ní Ìgbòho torí ẹni tó bá kódà ojú Aláàfin lọ ojú Ọ̀ọ̀ni lọ ojú Aláké lọ ojú Àwùjalẹ̀ lọ ojú Olúwo lọ ojú ọbẹ̀ Èkó lọ gbogbo ẹni mo fi sọ ẹgbẹ́ kiri. mo dára. ojú Aláké lọ ojú Àwùjalẹ̀ lọ ojú Olúwo lọ ojú ọbẹ̀ Èkó lọ gbogbo ẹni mo fi sọ ẹgbẹ́ kiri. Almaroof kò dẹ̀ wá yẹ ká jà àlàyé ni ò yéra wọn Almaroof mọ̀ wulẹ̀ burúkú orí mi àṣàwọ̀ náà ni ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tá à ń jà fún yìí ẹlòmíì ò ríra wọn rí wògbà tó fi ń jà fún Sunday Igboho ìgbà tẹ́ ẹ mọ̀ fẹ́ fún sáfíkẹ́ẹ̀tì mọ̀ lórí Sunday Igboho tó lọ Kútọ̀nù mo bí ọ́ ó mọ̀ lọ Nàìjíríà ń gbà yẹn tó bá ká ọlá tó jẹ́ pé lóòótọ́ bó ṣe
bó ṣe jà fún kó tó di pé wọ́n fẹ́ fún ní award ó mọ̀ lọ Nàìjíríà tẹ́ẹ̀mejì ó mọ̀ yakú tọ̀nù ni mo fi sọ pé ìfẹ́ tó tẹ́yìn nífẹ̀ẹ́ ti yín ọ̀tọ̀ ní tiwa Sunday Igboho náà lè jó lórí wa ibi tó bá wo oníkálukú ló lè yà sí ìjọgbọ́ ó fẹ́ parí ọ̀rọ̀ wo tó ti sọ síwájú wo nǹkan tó ti kọ́kọ́ sọ síwájú ó dẹ̀ lóhùn òun fún nímọ̀ràn òun fún MC nímọ̀ràn ó dẹ̀ ló ní mọ́tò ní mọ́tò tá a páàkì síta ò kì í ṣe tiwa òun proud ó dẹ̀ wá ń fi ọ̀rọ̀ ṣe wáàsí nígbẹ̀yìn ńsìn ipe mọ́tò tá a páàkì síta yẹn kì í ṣe tiwa ó ti lé tá a kọ́ ó ti wọ fúnra ara rẹ̀ mi fúnra ara mi àwa kọ́ la nira wa Ọlọ́run ló ní wa ó ti fi mọ́tò tó ní tó jẹ́ pé o ní ẹni tó bá jù lọ ní gáréèjì yẹn lẹ́kọ̀ọ́ yẹn o jù wọ́n lọ ó proud olóòtí ní mọ́tò méjì mẹ́ta mẹ́rin olóòtí nílé àbí bẹ́ẹ̀ kó o ti sọ lẹ́kọ̀ọ́ yẹn kó tó wá di pé o ní ńgbà Yorùbá nation náà tẹ́ ẹ ní ká mọ̀ wá sẹ́kù kí ló mú ti Yorùbá nation wá sínú ọ̀rọ̀ yìí Almaroof mo fẹ́ kó o farabalẹ̀ kó o gbọ́rọ̀ yìí dáadáa o torí ṣóòtó ló fẹ́ ṣe fún mi yẹn kó o lè bá a mọ ibi tó o máa ti ṣe torí wàá gba sáìzì ẹ lọ́wọ́ mi Ọlọ́run mi ò tó ẹ bí ẹ̀gbọ́n ẹ ni mo jẹ́ kódà máa sọ fún ẹ pé kó tó lè di pé o máa ṣe ṣóò fún mi kọ́kọ́ wo àwọn ẹni tí èjì mi tó ní around yẹ èmi náà wá wo ẹni tí o tó ní around mi tí máa fi wọ́n fún ẹ ṣéjà ló ń parí yẹn ńgbà tí Yorùbá nation wọ́n ní ẹ mọ́ wá sẹ́kọ̀ọ́ wọ́n ní ẹ mọ́ ṣègbà ṣáwọn wọ́n ní ẹ mọ́ wá ṣé MC ló ní ẹ mọ́ wá Sego kọ́ ló ní ẹ mọ́ wá Koko Zaria kọ́ ló ní ẹ mọ́ wá Kúnlé Polio ní ẹ mọ́ wá àbí Istijaba àbí Alhaji Kudeti òun ló ní ẹ mọ́ wá ni ó mọ̀já parí ntí tó ń dùn ẹ́ lọ́kàn ló sọ yẹn pé yes Ọlọ́run mú lágbájá Ọlọ́run ò mú òun kọ́ ló di Èkó mú tó bá tiẹ̀ jẹ́ gọ́vnà ní nǹkan ṣẹlẹ̀ sí tó o bá sọ báyìí kì bá dà wọ́n ní o wá wo gọ̀bì o lè wo ní gọ̀bì o dẹ̀ lọ́mọ Yorùbá ní ọmọ Ọ̀yọ́ ni ẹ́ táwọn ọmọ ilẹ̀ Haúsá wà á máa kọ́ ẹ lọ́rọ̀ sọ débi tó ní ìyá olórí burúkú kan àwọn ti ní kó mọ̀ bèèbù ìyá tí ń pera rẹ̀ ní àlímọ̀ kínní kan ǹbá ti dá ẹ lóhùn mo fẹ́ kó o wo gbogbo tó ń sọ ṣé ó parí ìjà ṣó parí ìjà Ọlọ́run wá fi yín hàn Alhaji Sego wá rí gbogbo yín ṣé ẹ lérò pé wọ́n ń jà ní Èkó yín rè ó dẹ̀ ló gbèkó ọmọ àṣẹ ni ẹ lẹ́kọ̀ọ́ Ọlọ́run gbà bí mo ṣe sọ ọmọ àṣẹ ni ẹ bí wọ́n ṣe ní gáréèjì Èkó tó ti pẹ́ lẹ́kọ̀ọ́ tó ṣe gbogbo ẹ̀ àwa gbé àárín àwọn ọmọ onímọ́tò la fi fọgbọ́n ṣe é ló jẹ́ ká fi fọgbọ́n ṣe é Almaroof òkun kì í hó ruru ká dẹ̀ wá ruru báyẹn ká sáré bọnú ẹ̀ ká ṣe gírígírí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kódà kó tiẹ̀ jó ní tiwa ló bá jẹ̀bi àní tíṣà kó jẹ́ pé ọ̀rẹ́ ẹ̀ gan ló bá jẹ̀bi Alhaji Sego ló jẹ̀bi wà láyà tó bẹ́ẹ̀ ẹni tó lẹ́rù ló lẹ́rù Tinubu ló ní gbogbo wọn tó bẹ́ẹ̀ láàrin wọn yẹn
kálá wa fẹ́ àfẹni tí à ń kàlí rẹ̀ ò bá tó ẹni bá fẹ́ díjà lẹ̀ láàrin wọn la máa ní wá má ṣe bẹ́ẹ̀. Ó wo bí mo ṣe sọ̀rọ̀ nígbà tí Kúnlé pólì ni tán fẹ́ da Tàfá pọ̀ mọ́ Olúọmọ. Ó wo bí mo ṣe sọ̀rọ̀ ńgbà yẹn ni mo sáré pa àbúrò mi tó jẹ́ ìyàwó kan nú wọn mo pa lẹ́nu mọ́ ni pé wọ́n ń sọ bẹ́ẹ̀ láàrin ọ̀rẹ́ méjì. Ìyàwó ẹ̀ náà dẹ̀ tún dìde kí ló mú ẹja wá nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ MC àti Tàfáṣégò kí ló wá fa ẹja Àbújá tẹ́ lọ jẹja a sì gbẹ́ja jáde àgbétiyín náà fún kẹ́ ẹ jẹ́ arímúmí kẹ́ ẹ jẹ́ kí Aṣíwájú blọ́gà kó rí mú mi. Ọ̀rọ̀ yìí ò fàjà Almaroof má wulẹ̀ burúkú orí mi n tó wà lọ́pọlọ mi gbogbo òwe tó kà láti abidi wà láìtàláì máa mú ẹ ń tẹ̀tẹ̀ báyìí máa sọ ẹnu Ọlọ́run mi ò fi ṣe ọ̀rọ̀ ẹnu mi ò dẹ̀ ka há ibi tí n ti máa gba páàsì jù ẹ lọ nìyẹn. Ngbà wọn ń sọmọ àná ó fẹ́ tún nǹkan ṣe ó yàbàrá lọ síbi Yorùbá Nation ó wá níbò làwa náà ṣe ń gbìjà lídà tiwa òun wá ń fi òrùka búra kódà kó lábàtà ìgbẹ́ máa kó sí ẹ lẹ́nu ni. Bẹ́yìn bá fi làákàyè ṣe gẹ́gẹ́ báwa ṣe ṣe yìí táwọn rọ́ gírírírírírí jáde ìbá tí rí báyìí fún yín. Ẹni tó gbé tó jẹ́ pé ọ̀gá yín gẹ́gẹ́ bó ṣe gbé ó hùwà rẹ̀ tó bá hùwà rẹ̀ ni kò ní fọ́ báyìí sí yẹlẹyẹlẹ. The way bó ṣe gbé Sunday Igboho wà láìtàláì tó bá jẹ́ pé irú àwa ìlà bá gbé bẹ́ẹ̀ ta ní jónítì wọn ò tí ì bí ṣáwúsá la fẹ́ bá fà á ni àbí èdè Fúlàní la fẹ́ fi jagun fún àbí kí ló ń wí. Gbóná kojú ẹ ṣe bá Amẹ́ríkà kan náà lẹ́jọ́ wà bí London ni rí fàbọ́ta àwọn ò yọ jáde ni àwa máa yọ jáde ni àwa fi hàn olórí wa ipa tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ either to lose or to gain. Ẹ̀yin ò ṣe yẹn ṣe yẹn rárá. Abẹ́ tí ìgbọ́ pé wọ́n ní ẹgbọ́ pé MC ní ká mọ̀ dáwó tàbí pé Tàfáṣégò ní ẹ̀yin ọmọ ẹ lọ dáwó wá o nǹkan kan ká fi sọ̀rọ̀ yìí kó parí ńlẹ̀ o no àwọn ò ní fi towó sí i àwọn ò ní fi Almaroof mọ́rú ṣó tó bá máa ṣe ó pọ̀ ńlẹ̀ yẹn ó wà ńlẹ̀ bí yẹ̀pẹ̀ ǹjọ́gbọ́ bí wọ́n ṣe gbé olórí yín lórí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe dìde wà láìtàláì kò lè jábọ́ but apá kan ilé apá kan ta nìyẹn ìwọ náà fẹnu ara rẹ sọ ó ní àwọn tinú Yorùbá Nation gan síbẹ̀ náà wọ́n ń bú ẹ wọ́n rí ọtán ni tán bá rí ọtán wọn ò bí onítọ̀ǹda nídìí ìwé ìbáwá ìtì ẹ̀ ṣe ń ṣe ànáwó àsìgbowó èyí tó bá wà lọ́wọ́ wa àná tí ò bá tá a bá fẹ́ kán fi kún wọn ò fi kún fún wa. Abéèrè ìwọ náà sì sọ ó láwọn ẹni àwa la kígbe Yorùbá bàbá ló kàn ọ̀tọ̀ làwọn ẹni tí wọ́n ń jèrè rẹ̀. Drop your comment, remember to like, share and follow us. Thanks for watching.